Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa o. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi. A kí yín wípé ẹ mà káàsán, ẹ káalẹ́ o. Etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di o. Bákan náà, a ò mà ní rí ibi gbé sọnù bí ò ṣe bí ọmọ. Orílẹ̀-èdè Nàìjíríà, ìlú tí ó jẹ́ pé kò fẹ́ràn àwọn ará ìlú ẹ̀. Ó ti ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Bí nǹkan ṣe ń lọ la ṣe ní a gbé yín débẹ̀ sí. Ǹjẹ́ ẹ mọ̀ pé àwọn ilẹ̀ Nàìjíríà wọ́n ti ń para o, wọ́n ti bínú tán. Àwọn ọ̀dọ́ ilẹ̀ Nàìjíríà, ọ̀dọ́ ilẹ̀ Yorùbá pàápàá, wọ́n ti bínú o. Wọ́n ti sọ pé tó bá lè ya níro kí ó ya níro, bó bá sì tún lè ya ní ìbú kí ó ya ní ìbú. Ṣùgbọ́n àwọn ò ní gbà. Ẹ jọ̀ọ́ tá a bá máa sọ, ṣé orílẹ̀-èdè náà rèé? Orílẹ̀-èdè tó jẹ́ pé kò láàánú mẹ̀kúnnù. Orílẹ̀-èdè tó jẹ́ wípé ó ń pa àwọn mẹ̀kúnnù ẹ̀. Ibi tó tiẹ̀ ti wá worst dé, báárà ti wá pọ̀. Débi pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti sọra ẹ̀ di oníbàárà. Tẹ́lẹ̀ bá máa wí send account number mi ni. Tẹ́lẹ̀ bá máa wí àti wá paste account number sórí social media bí ẹni tọrọ ẹ̀wọ̀ orílẹ̀-èdè. Ṣé orílẹ̀-èdè náà nìyẹn? Pẹ̀lú gbogbo bí àwa ọmọ Yorùbá ṣe máa ń sọ pé àwa ni òpó tí Nàìjíríà fi ń mí. Àwa gangan ni àrídùnnú fún orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n ìbéèrè mi wà ní pé ẹ wá wo ohun tá a dì. Àwa la di oníṣẹ́jú. Àwa gan la tọrọ jù. Kí ló dé? Ẹ wo ohun tá a sọ orílẹ̀-èdè dì. Ẹ wo ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, Yorùbá nation la fẹ́ o. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ẹ wá yánsìn, ẹ wá rí sí pé gbogbo bí orílẹ̀-èdè ṣe dàrú, orí ọmọ Yorùbá ni wọ́n tún gbélé. Bẹ́ẹ̀ ni, bílẹ̀ Yorùbá sọ, ṣèbẹ́ ilẹ̀ pariwo pé ìlú kọ̀. Ṣèbú nǹkan tó kàn yín náà láti rí yẹn. Ìbára ara ìlú tẹ̀ bàjẹ́ nìyẹn. Àti wá di nǹkan tó jẹ́ pé wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ gan ní orílẹ̀-èdè Nàìjíríà. Tábá dẹ̀ máa sọ, ṣé mọ̀ pé wọ́n ti ṣe kìlọ̀kìlọ̀ fún bàbá Tinubu dáadáa lórí tó ń lé lọ yìí pé ṣó orílẹ̀-èdè tó ń lé lọ yìí ò lè bá kankan níbẹ̀. Orílẹ̀-èdè tó ti kú ni. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n kí lè sí bàbá Tinubu? Kọ́ máa wọrí. Kí ni a jẹ́ ọmọ Yorùbá fún? A máa wá wọ̀rọ̀ kan fi ṣàdá. Ẹ wá rí sìn. Ṣùgbọ́n nígbà tó wá débẹ̀, ó wá kọjá ìmọ̀ àti òye òun nìkan. Ẹ wá wò ó pẹ̀lú gbogbo ìlàkàkà wa, gbogbo àwọn ọ̀dọ́, gbogbo àwọn ajìjàǹgbara fún Yorùbá nation. Ṣé mọ̀ pé àwọn eléré ibú kan lúgọ sí kọ̀rọ̀ kan tí wọ́n dẹ̀ fi làálàá ṣòfò. Bẹ́ẹ̀ ni, tí wọ́n fi làálàá àwọn ọmọ Yorùbá ṣòfò nítorí àtẹnujẹ. Nítorí ìjẹkújẹ tí wọ́n ń rí níbẹ̀, wọn ò lè sòótọ́ ọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni, torí ẹ̀ ló ṣe dàbí pé wọ́n tún fi wá sí oko ẹrú ẹlẹ́ẹ̀kejì. Ẹ wá ṣetán, ẹ wá sọ wípé Fúlàní fìyà jẹ wá. Báwo ló ṣe ní fìyà jẹ wá? Nígbà táwọn àgbààgbà wa tún tà wá tó ń tún wa tà sí oko Fúlàní. Bẹ́ẹ̀ ni wọ́n tún wa tà ní. Now ẹ wá wò, ṣé ẹ rí pé ọ̀rọ̀ wọn ṣe ló dàbí pé tó bá yà ti wá kọ́bọ̀ èpìnì ẹ̀ta fi gún wọn ní ọwọ́. Tó bá ti lè wá èpìnì ẹ̀ta fi gún wọn lọ́wọ́, ẹ̀yin ẹ lọ wò wọ́n máa dákẹ́ ni. Pín wọn ní sọ ó mọ́, wọ́n máa dákẹ́ ni. Ara ta fi ń pariwo nìyẹn pé ẹ jẹ́ kó ní kálukú wa ó jà fúnra wa. Àwọn ará bíi ẹranko ló pọ̀ nínú wọn. Ẹ jẹ́ kó ní kálukú wa jà fún wa. Ìdí tá fi ń pariwo pé Yorùbá nation la fẹ́ nìyẹn. Ìdí tá fi sọ pé òmìnira wa ó ti tó. Nítorí pé a ò lè máa tẹ̀síwájú báyìí mọ́. Àwọn ará bí yóò ṣe èèyàn, ẹranko lásán, ìkejì ajá ló pọ̀ nínú wọn. Ẹ wo ìyá mi, ẹ̀yin bàbá mi, Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn. Ẹ já gbọ́ nǹkan tí àwọn èèyàn sọ.
bẹ́ẹ̀ ni o, we want total freedom for our land. Bẹ́ẹ̀ ni òmìnira wa la fẹ́. Yorùbá nation la fẹ́ ní kíákíá, no going back. Yorùbá nation nìkan ní ọ̀nà àbáyọ o. Bẹ́ẹ̀ ni Yorùbá nation òun ló lè ṣe é. Ọlọ́run àwọn baba ńlá wa dákun wá gba Yorùbá kúrò ní inú ìlú wàhálà yìí o. Yorùbá nation la fẹ́. Yorùbá nation òun ló lè ṣe. No going back. The only best way to solve Nigeria problem is Yorùbá nation must go. Bẹ́ẹ̀ ni o, Yorùbá gbọ́dọ̀ lọ, a gbọ́dọ̀ bọ́ lọ́wọ́ oko ẹrú yìí. Bẹ́ẹ̀ ni torí pé ó ti sú wa, a ní láti kúrò ní inú wọn Nàìjíríà òṣì. Bẹ́ẹ̀ ni o, inú wọn Nàìjíríà òṣì, a nílò láti kúrò níbẹ̀. Ọdún mélòó la fẹ́ fi pilẹ̀ wèrè dà? Hey, there should be action plan on standing up against Sharia law. Bẹ́ẹ̀ ni o ṣe mọ̀ pé àwọn àgbààgbà Fúlàní wèrè kan ti jáde pé ilẹ̀ Yorùbá làwọn máa ti bẹ̀rẹ̀ Sharia law. Ẹ gbọ́, wọ́n ti dúró tán wọ́n nílẹ̀ Yorùbá òun làwọn máa ti bẹ̀rẹ̀ Sharia law. Tá a dẹ̀ jẹ́ oyé wọn wípé bàbá làwọn ò tó bẹ́ẹ̀. Àwa gan ti ṣetán tẹ́ bá wá ẹ ò ní pé lọ. Gbogbo ìtẹ́lẹ̀ ṣe yẹ Sharia law yẹn tẹ́ ẹ bá mú wá lásán, ìyà lẹ máa jẹ díẹ̀. Bẹ́ẹ̀ ni o, Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún nítorí nílẹ̀ Yorùbá àwa ò fẹ́ Sharia law. We cannot continue like this. Enough is enough. Yes, we are not one o. Ẹ pín orílẹ̀-èdè torí pé ó ti sú wa. It's a total freedom we want. Òmìnira tó pé gẹ́gẹ́ la fẹ́. Yorùbá nation kò ń ṣe nǹkan tá a lè máa jókòó negotiate. Yorùbá ẹ jẹ́ ká jí o nítorí wípé àwa gọ́lọ̀ tá ara wa. Ẹ̀rí ẹ gbọ́ Sharia law nílẹ̀ Yorùbá. Èdè wo ni Sharia law ní Yorùbá? Yorùbá ẹ ronú, ẹ má jẹ́ kó tún gbèrú wá látẹ̀yìn. Bẹ́ẹ̀ ni o, ẹ má jẹ́ kó gbèrú wá látẹ̀yìn nítorí ṣẹ̀rí ìjà self determination tá à ń jà yìí is never a crime, and say no to Sharia law. Bẹ́ẹ̀ ni o, ẹ jẹ́ kó mọ̀ pé àwa ò fẹ́ Sharia law. Tó ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ bá mi ṣe kí ni, ẹ bá wa share, ẹ jẹ́ kó lọ viral. Ẹ jẹ́ yàwó èèyàn lọ́tún lósì pé Yorùbá nation òun nìkan ní ọ̀nà àbáyọ o. La fi sọ pé a ó máa bẹ ọ̀ bí ẹni bẹ ṣú àtẹ́lẹsẹ̀ á sì máa bẹ̀nà. Gbogbo ẹni tó bá láò ní dé òun la ò ní dé bá. La fi ń jẹ́ kó yé yín pé God bless Yorùbá nation. Ọlọ́run kó bùkún fún orílẹ̀-èdè mi o. Ó dàbọ̀.